máa kú ọjọ́ ìsinmi ní gbogbo ibi tí ẹ ti ń wò wá tẹ̀sí tó ti ń gbọ́ wá. Mo kí n káàbọ̀ sórí àkọ́tún ètò Ojúkojú nínú òṣèlú lónìí ọjọ́ Sunday ọdọọdún bí Adejoke Bakare lórúkọ titi mi. Lẹ́ẹ̀kan sí mo kí n pé ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò. Ẹ máa kú sinmi ní gbogbo ibi tí ẹ ti ń wò wá. A kú sinmi. A kú ọjọ́ Sunday olóyin bí Jímọ̀ bá jẹ́ olóyin Sunday náà tún jẹ́ olóyin ni. A tún ti dé sórí ètò wa tá pè ní Ojúkojú nínú òṣèlú níbi tá ti máa fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ tá máa sọ oríṣiríṣi nípa ohun tó ń lọ láàrin agbo òṣèlú lásìkò yìí báyìí àárín nǹkan mi sọ bí kò ti pọ̀rọ̀ òṣèlú. Orúkọ mi ò yí padà Yomi Olayode náà ni. Ẹ máa bá wa ká lọ. Bẹ́ẹ̀ ni òṣèlú náà ni òṣèlú lọ́tún lọ́sì ṣùgbọ́n kó tó di pé a bọ́ sínú agbami ètò àníṣe aláyọ̀ máa sọ ti èyí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Sokoto Yomi ìṣẹ̀lẹ̀ ńlá ni níbi tí àwọn alákatakítí ẹ̀sìn tí wọ́n ti náwó gan ọmọbìnrin tí wọ́n sì ọkọ̀ ọ̀nà lánà pa wọ́n tó wá sọnà sí èyí tá a fẹ́ ní kó káfí sọ tó pẹ́ tọ̀rọ̀ òṣèlú níbẹ̀ ó ní ti àtẹ̀jíṣẹ́ tí ó wà lórí ẹ̀rọ agbẹ́yẹ̀fò yẹn ti Twitter lórí ti bàbá wa Abubakar Atiku tí ó ń gbìyànjú láti díje di ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ní gbogbo ìgbà àjọ̀dún náà mo máa ń wá ní gbogbo ìgbà wọ́n tó tẹ̀jáde lórí ọ̀rọ̀ wọ́n kọ́kọ́ bínú wọ́n bẹnu àtẹ́ lù ú tí nǹkan tí ò dáa ni ṣùgbọ́n kó tó pé wákàtí 12 ọ̀rọ̀ mi ti jáde látòrí àtẹ̀jíṣẹ́ yìí kí ni nǹkan tí bàbá sọ bàbá ní òun ṣàkíyèsí nǹkan kan lórí ìkíní òun tó sọ báyìí ẹni kankan tó bá ti kóhun tó bá ti wá sórí Twitter òun o tó bá ti ní aa ní Àtíkù Abubakar àbí kí ni tó a jẹ́ pé kí ṣọ́dọ̀ àwọn ni ó ti jáde kí ni nǹkan tí à ń gbìyànjú láti sọ ẹni tó fẹ́ di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó bẹnu àtẹ́lu bí àwọn mùsùlùmí ṣe akẹ́kọ̀ọ́ mùsùlùmí nílé ẹ̀kọ́ gíga ṣe ṣekú pa arábìnrin tó jẹ́ ọmọ kìrìsìtẹ́nì torí pé wọ́n ló sọ̀rọ̀ tí ò yẹ sí Muhammad sí adarí ẹ̀sìn ẹni tí òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run fi ṣẹ́ rán tó ṣekú pa ẹni tó wá jẹ́ ààrẹ bẹnu àtẹ́lu ó tún wá gbẹ̀yìn jáde pé kò rí bẹ́ẹ̀ òun ò sọ ṣé tó ń gbìyànjú láti sọ fún wa ní pé tó ń bá pàpà di ààrẹ o ìyàtọ̀ máa wà láàrin mùsùlùmí àti kìrìsìtẹ́nì. Yorùbá ti bọ̀ wọ́n ní akèrègbè ló máa ń ju ibi tí wọ́n máa fokùn sí lọ́rùn. wọ́n dẹ̀ ní ẹni tán bá ń gbá lójú á ní ojú ṣé ìwọ náà rí ó dá báyìí sìn orí ẹ̀rọ Twitter yẹn ẹ̀rọ ayélujára tí ó fi sí gbogbo wa náà là ń gbọ́ láàrin kan. àwọn màmá tó wà lẹ́yìn ilé tó pé abáwò pé wọn tẹ̀ kì í gbọ́ Twitter yẹn àbí wọn kì í wò wọn ní nǹkan tó ń ṣe ń bẹ̀ àwa kọ̀ọ̀kan kò sí nínú ẹbí tó máa délé ní sìn tí ò ní sí pé ẹnìkan kàwé ń bẹ̀ so a máa gbé yẹ̀wò ibi tá a ti máa ṣe àwọn screening tí aráàlú máa ṣe fún wọn náà. òun náà láti rí lórí wo ni láti ló ń bọ̀ tó bá débẹ̀ ṣé ohun tó máa ṣe nìyẹn ṣé ìbánikẹ́dùn ló fi ń hàn ni àbí ó ń sọ̀rọ̀ ní ìsọ̀ tí ó máa fi ta àwọn ẹbí ọmọ tí wọ́n àti àwọn ẹlẹ́sìn kan ló faramọ́ ni nítorí àgbọ̀ gẹ́gẹ́ bí tá à ń gbọ́ wọn ní olùgbọ̀wọ́ lọ́wọ́ wọn nípa ẹ̀ka ìròyìn wọn náà ti ní kó lọ rọ́kúnlé nítorí kí ni wọ́n ní bóyá àwọn kan wọ́n ní bóyá àwọn kan ní ẹ̀yin kìrìsìtẹ́nì ló gbèsè wa lọ sọ bọ́ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí sí ó yẹ fẹ́ ká dìbò fún ẹ láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n pẹ́ ní tí ò bá ti fọwọ́ sí nǹkan tí wọ́n fẹ́ ní òkè ọ̀yà pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn a jẹ́ pé òfútù fẹ́ tẹ̀ ní gbogbo tó bá rí ọ̀rọ̀ ti ṣèjọba. amúgbálẹ́gbẹ̀ẹ́ tán ni kò lọ́ọ́ rọ́kúnlé ṣíṣe pé ojú ayé ni wọ́n fi ń ṣe fún wa. àti àní ta gbọ́ ni àní pé àmọ́. wọ́n lè fojú ayé tán náà fi ń ṣe fúnra wa. ọdẹ àná wọ́n ní ojú ayé wọn fojú ayé ẹ má gbàgbé pé láti ní ìgbà kan rí pàápàá jùlọ tó rán wa létí ìyẹn ni tó jẹ́ ní ẹ̀ka ti ìròyìn ní ìgbà kan olùgbọ̀wọ́ fún ìròyìn nígbàtí Goodluck Jonathan wà ńbẹ̀ ìyẹn Rẹ̀mí Ọmọkùnrin ó ní nígbàtí ẹni pé èèyàn sọ̀rọ̀ tí ò yẹ ní sí òjíṣẹ́ Ọlọ́run ẹ wá mú ẹlùpa ṣé El-Rufai tó jẹ́ gómìnà ó bú Jésù dáadáa wọ́n ní insulted òye tó bó tẹ́lẹ̀ pé insulted Jesus kò sí ẹnikẹ́ni tó pa
kéèyàn máa jẹ́ ti. wọ́n ti wò pé ọmọ yẹn ò léèyàn. kò léèyàn. ṣùgbọ́n ó lọ́lọ́run. lórí ètò Ojúkojú ẹ dákun torí Ọlọ́run ẹ fojú ojú inú tẹ bá fi wọn tó ó ṣẹlẹ̀ ọ̀rọ̀ òṣèlú 2023 òun ni a fẹ́ sọ a ní lórí ọ̀rọ̀ lórí 2023 òun la fẹ́ sọ ara wọn tó fẹ́ díje dupò lọ́dún 2023 láti gbé ẹrú wà tí wọ́n fẹ́ gbé jáde àwọn awaiting president wa lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n lé ètò òṣèlú ó dàbí pé ní bá a ṣe ń ṣe ó yàtọ̀ sí bá a ṣe ń ṣe lókè òkun lọ́dọ̀ wa ń bí kò síná kò sómi òpópónà ò já gaara ètò ẹ̀kọ́ iléèwé yunifásitì ó di títì pa àwọn tó bá máa di ọ̀la ń sìn àbí ọjọ́ Monday lọ́wọ́ àdìjọ́ Monday wọn poli máa tẹ NC wọn darapọ̀ mọ́ àwa wà nílé ẹ máa gbàgbé pé nínú ẹgbẹ́ òṣèlú ọ̀kọ̀ọ̀kan wọn lọ́nà sọpọ̀ ní ètò nípa ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀dà náà lọ́bàá ẹ̀ tá a wà yìí afẹ́nìkàkọ́ sọ nípa àwọn tí wọ́n ń bá ààrẹ ṣiṣẹ́ pọ̀ tó ń bá ààrẹ ṣiṣẹ́ pọ̀ tí wọ́n ní kí wọ́n kọ̀wé fiṣẹ́ sílẹ̀ nítorí pé wọ́n ní ìfẹ́ láti díje. wọ́n fẹ́ díje ètò wà nínú ìjọba tó ní kó kọ̀wé fiṣẹ́ sílẹ̀ ní ọjọ́ Wednesday ìyẹn ọjọ́bọ̀ tí ọ̀sẹ̀ tá a parí wọ́n ṣe ń parí ìpàdé ti àwọn abẹnugangan pẹ̀lú ààrẹ eléyìí náà fi ṣe rábànà lẹ́yìn ètò ààrẹ bá ní pé gbogbo yín pátápátá tẹ́ ẹ nífẹ̀ẹ́ láti díje ẹ gbọ́dọ̀ kọ̀wé fiṣẹ́ sílẹ̀ ó tó jẹ́ mẹ́ta kan tá a ti ń fà bọ̀ pé kó kọ̀wé sílẹ̀ kó kọ̀wé fiṣẹ́ sílẹ̀ ààrẹ ní pé èèyàn kan ṣoṣo tó kọ̀wé fiṣẹ́ sílẹ̀ ní àti oṣù kẹrin pé ó máa kúrò gẹ́gẹ́ bí mínísítà òun náà ni Ọwájúbà tó jẹ́ mínísítà ní ìpínlẹ̀ lórí ọ̀rọ̀ ti ẹ̀kọ́ ìyẹn Minister for Education State làwọn dúró fún wọn lè nìkan ló ìfìwé sílẹ̀ pé òun fẹ́ fiṣẹ́ sílẹ̀ inú tí ẹ bá wọn jà wọn nígbà tó rí pé wọn lójú tó ọ̀rọ̀ àṣù ó yẹ kó kọ̀wé fiṣẹ́ sílẹ̀. àwọn pọ̀ tó sì máa fiṣẹ́. kọ́kọ́ nígbà tá a máa tó parí lọ́jọ́ Friday nígbà máa tó bí ìrọ̀lẹ́ ó dàbà ti ń gbọ́ pé àwọn ti ń fìwé sílẹ̀ bó ti jẹ́ pé nígbà tó lẹ́yìn kọ́kọ́ jáde gbọ́ Yomi nígbà tí ààrẹ sọ pé ìtẹ́ nífẹ̀ẹ́ láti díje ó yẹ kẹ́ ti fìwé sílẹ̀ torí òfin ni pé oṣù kan sígbà tẹ́ máa dìbò abẹ́nú àbí primaries kọ́kọ̀wé bílẹ̀ ó dà tẹ́wọ́n tún sọ láàrin ara wọn pé ó lè mú bá wà wí gómìnà làá fẹ́ lọ fún ó lè mú bá wà wí ilé ìgbìmọ̀ aṣòfin làá fẹ́ lọ fún ẹgbẹ́ ìwé tí ẹ bá ó lè rẹ́rìn ẹ̀rọ máa ń dùn yẹn o. ìjọba yìí gbàgbàkúgbà. ìjọba tó wà lóde kò sí tí ó gbà. kò sí ohun tí ó gbà inú ẹ̀ láti ń oríṣiríṣi ara ààrẹ tó sọ pé kí wọ́n kọ̀wé fi iṣẹ́ sílẹ̀ kì í ṣe pé ààrẹ nìkan sọ tábà wo ìwé òfin ìyẹn electoral law tán ṣe ó fàyè lẹ̀ fún ẹlẹ́ẹ̀kejì tó tún wà bẹ̀ ni pé ajá kò ní rorò kò ṣọ́lé méjì. ohun tí ààrẹ ṣe sọ pé wọ́n fi ṣẹlẹ̀ ni pé now ẹ wo orú ẹni tí kò tí ì wà níta máa lọ polongo ìyẹn ìwájú àti kọ̀wé fi ṣẹlẹ̀ àwọn asuu ti wà nílé láti bí oṣù méjì àbí oṣù mẹ́ta àwọn kan máa tún jọyìn wọn lọ́la ń sìn pé àwọn NC àti poli tún jọyìn wọn kò tí ì máa lọ campaign kò rójútu pé báwo ni wọ́n ṣe wọlé báwo ni wọ́n ṣe sanwó òṣìṣẹ́ àbí kí ló ń ṣẹlẹ̀. òun kọ́ ló fẹ́ kówó lẹ̀. ẹ ṣe bá sọ fún ààrẹ pé nǹkan ó ti sọ pé no ìwé àwọn pé kò sí salary no work no salary no pay. ó ti yanjú yẹn tí ẹ bá di ààrẹ tó bá di ààrẹ tó lẹ́nìkan bá ti sọ̀rọ̀ kan ní ayálé kúrò iṣẹ́ ìfúnlówó kò sí nǹkan àpẹẹrẹ pé yóò di ààrẹ wa náà ni. ààrẹ ni bàbá tó sọ pé ààrẹ tó sọ pé ẹ lọ kọ̀wé fi ṣẹlẹ̀ o torí pé ẹ fẹ́ dupò n tó wò ni pé kán bá lè ráyè ojútó wọn fẹ́ campaign kán dẹ̀ fún àwọn tó fẹ́ ṣiṣẹ́ so that iṣẹ́ ìlú ò ní dúró nítorí pé àwọn kan fẹ́ lọ dìbò kò sí ohun tó burú bẹ̀ ṣùgbọ́n àfojúdi pọ̀. àfojúdi ni àti pé kò tí í sọ fún olùdá rẹ ni pé bẹ̀rẹ̀ sí gbókàn sọ títí ẹ ní. ìwọ ẹgbẹ́ àpẹẹrẹ gbogbo ti nígbà tá a máa fi tílẹ̀ máa fi ṣú níjọ́ Friday àti gbọ́ pé àwọn kan ti ń fìwé lẹ̀ nítorí àwọn ń dùn mọ́ mi níbẹ̀ jù ni pé a ní
ìgbà pẹ́lọ bí kò tọ́ lọ bí òróré àbí ọjọ́ kí ni kò sí lọ bí ọ̀pá àbọ̀n. kò lọ bí ọ̀pá àbọ̀n. Èmi ni SAN, èmi ni dókítọ̀, èmi ni mo wà ń bẹ̀ tá a bá sí ń bẹ̀ kò sí tó máa ṣe ìjọ kan owó ni. dandan ni ó dópin ni. owó ni. wọ́n ní téèyàn ò bá fi ṣẹlẹ̀. ìṣàfilẹ̀. àìmọ̀ iṣẹ́ ti fi sílẹ̀ lù yìí. a ti wá rí gbogbo ìwà tí kọ̀ọ̀kan wọn náà ti wù lẹ́yìn tí wọ́n wà níbẹ̀ yìí àti ètò di pé bó bá máa wá fẹ́ ká ṣe lè lọ bomi sí ibi kò sẹ́ni tí ò bá wí ní gbogbo wọn wọ́n ní gbogbo wọn ní bàráwò wọ́n ní bàráwò àti bàráwò àtòlè kí ebi kankan náà ni ẹ̀kan fèrè kan gbóòdì ọ̀dà náà gbogbo wọn báyìí sì wọ́n ní pé ẹ fìwé sílẹ̀ kẹlẹ́ mójútó ohun tí ẹ fẹ́ gbájúmọ́ lọ́jọ́ iwájú tó bá bọ́ ta bóyá ìwé ìwé ni o torí mo ṣe rí gómìnà kan méjèèjì ló rà ó ra ti presidency ó ra ti. nǹkan tó ń ṣe ni pé tí n bá kò fẹ́ lékun méjì kò pọ̀ tó ń bá lé lé. alẹ́ ẹ̀mẹ́ méjì méjì ló lé ojú tó ṣe owó inú ọgbọ́n mi ni kò ní pòfò kankan kò ní pòfò méjèèjì. títọ̀ ń bá ti lè já ọjọ́ kejì àwọn amúfọ́ọ̀mù kejì tó. ṣé ìyẹn túmọ̀ sí pé ní agbègbè ibi tó wà kò sẹ́ni tó tún lè lọ fún sẹ́nítọ̀. ìwà tèmi nìkan ni mo rí bẹ́ẹ̀ ṣé ó yẹ kó fi gan wà tó yẹ kó fi gan dé. ipe tó bá ti lọ ń dubì kan ó gbọ́dọ̀ tún bojú wẹ̀yìn. àwọn òfin dé kó lóṣèlú náà náà àwọn tó bá ṣòfin náà dà. ti báwọn náà ló máa ṣe. ló máa ṣe ó dáa náà tó bá wọn sọ pé àwọn ọ̀dọ́ àwọn kan tiẹ̀ ti ń sọ báyìí pé Garba ó ní pé ọ̀dọ́ ò ní nǹkan kan láàyè láti ṣe ìjọba lọ́wọ́ táwọn wà ó ti sọ nígbà tó ẹnu náà rí bá wí nígbà tó wo ṣàkún ní gbogbo ẹ̀ ṣe ń lọ mọ́ta bá tó wà wò náà ọ̀dọ́ ni mínísítà fún ọ̀rọ̀ education tẹ̀kọ́ ọ̀dọ́ ni a ti rí irú ìgbésẹ̀ táwọn adẹ̀ láwọn ọ̀dọ́ míì tó jẹ́ pé tábánikà máa dárúkọ mẹ́lẹ̀ dárúkọ lórí ètò kí ṣe pàǹpolongo fẹ́yàn kankan bẹ́ẹ̀ yẹ pé àti ìrí wọn gbé wá bá wa sọ̀rọ̀ lórí ètò wa lójúkojú a lè dárúkọ wọn ìmí ògbọ́ Yorùbá náà wọn ṣùgbọ́n ìmí àwọn Yorùbá pọ́nbélé ni tó lè sọ dáadáa wọn lè gbọ́ Yorùbá. wọn lè gbọ́ Yorùbá. wọn bá fẹ́ lọ kàǹpé ládùúgbò Yorùbá yẹn ni wọ́n máa ń sọ fáwọn àbá òyìnbó náà ni wọ́n máa ń lọ sọ fáwọn. ààrẹ tó àgbà olùgbùfọ̀. agbègbùfọ̀ tí wọ́n ṣe ẹni náà ló jẹ́ sàárẹ̀ wa. n tó fẹ́ sọ òun náà ló máa sọ ẹ ṣe pé tó gbọ́ Yorùbá náà tó jẹ́ Yorùbá tó bá lè kí ọ̀yà náà kò gba Haúsá èèyàn kan náà ló máa bá túmẹ̀ àbí. adẹ̀ ń ṣèlú yìí náà. à ń ṣèlú náà ni ọ̀rọ̀ ètò ìjọba òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà kọ́ náà bá wa ṣe kó bá wa tó eléyìí náà ní pé kakọ́ fìdí omi tó rọrọ̀ ní abala ti àkọ́kọ́ ẹ̀ pé gbogbo wọn nìkan lọ rọ́kúnlé àti gbọ́pọ́n ti rọ́kúnlé díẹ̀díẹ̀ báyìí kí wọ́n ṣe pé wọ́n rọ́kúnlé lásán wọ́n bẹ̀rẹ̀ politicking seriously ètò òṣèlú wọn á pọ̀ dáadáa ó dáa náà jẹ́ kádìlẹ̀ agbára kálọ̀ wò nǹkan tán ní fún wa Ojúkoju ṣì ń tẹ̀síwájú ẹ má gbé kúrò ń bẹ̀ á ṣe wà lórí ètò. káàbọ̀ padà sórí ètò wa ètò yín tá a pè ní Ojúkoju nínú òṣèlú níbi tá a ti ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí nǹkan tó ń lọ lágbo òṣèlú lákòókò yìí báyìí sì yà àárín nǹkan míì sọ bí kò ṣe pé ọ̀rọ̀ òṣèlú ohun tá à ń pẹ̀kẹ́lù lẹ́ni òun ni ètò ìdìbò 2023 tó ti ń kanlẹ̀ kò yìí ìjọba ni ó ti kọ̀la bàbá wò láti bí ijọ́ mélòó kan sẹ́yìn sí awuyewuye mo fìfẹ́ hàn mi ò fìfẹ́ hàn màá gba fọ́ọ̀mù àti àwọn èèyàn tó yẹ pé wọ́n ṣe ìkórajọ wọ́n ṣe declaration wọ́n ṣe fìfẹ́ hàn pẹ̀lú àwọn aráàlú pé àwọn fẹ́ gbàpò tí àwọn fẹ́ díje ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò tí ì ra fọ́ọ̀mù gbèdéke ọjọ́ tí wọ́n wá INEC wá fún wọn ó ti lọ ní ọjọ́ 10 oṣù karùn-ún tá a wà nú ẹ̀ yìí àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn kọ̀ọ̀kan ń bá INEC sọ̀rọ̀ pé ẹ bá wa fi kún bóyá wọ́n sì fẹ́ lọ gba
owó gúrú mi owó gúrú mi náà fọ́ọ̀mù bóyá ẹni. ìrọ̀ àyẹ̀yẹ̀ yìí má jà sọ bẹ́ẹ̀ já má jà sọ oníkàlùkù wọn náà bóyá n tó fi ní pé kí àwọn ṣe kí ni wọ́n ní kán fáwọn sun ọjọ́ àti tó láwọn ò tí ì ṣetán. wọ́n ti gbà fọ́ọ̀mù ni wọ́n ti ṣetán wọ́n ti rówó gba fọ́ọ̀mù ni ó dàbí wọn tó fẹ́ ṣèdánwò. ẹni sùúrù torí gẹ́gẹ́ bí àwọn ìròyìn kọ̀ọ̀kan tó ń ta sí wa létí lọ́sẹ̀ tó kọjá yìí kó tó dọjọ́ ìsinmi ká tó bọ́ sórí ètò ni pé àwọn kan wọ́n ti ní pé wọ́n kójú òṣùwọ̀n nínú àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan wọ́n ti sọ wọ́n ti ṣàyẹ̀wò wọn àwọn ẹgbẹ́ wọn náà ni wọ́n kójú òṣùwọ̀n náà sọ ọ́ kì í ṣe INEC o nígbà tá a béèrè pé tá a béèrè síwájú sí pé kí ló dé tó fi sọ pé àkójú òṣùwọ̀n wọ́n nítorí pé wọ́n ò tètè mú ìwé wọn àti tètè fi kọ̀wé fiṣẹ́ sílẹ̀ tọ́wọ́ yìí ń bá ìwà nínú ìjọba àwọn tí wọ́n jà nínú ìjọba máa ń pọ̀ rẹpẹtẹ gómìnà First Bank Central Bank ó wà ń bẹ̀ ìkan náà lára ọmọ Central Bank ní ìyẹn náà wà láti gba fọ́ọ̀mù ọ̀kan ló gba fọ́ọ̀mù wọ́n rà fún wọn ni wọ́n rà fún wọn ni àkọ́wà tán rà fún wọn. àwọn bẹ́yà bíi àwọn Bakare bí Atunde wọ́n rà fún Bakare wọ́n rà fún Tinubu wọ́n rà fún Richards. Tinubu náà wọ́n ṣe fundraising fún ni òun náà kì í ṣe owó tiẹ̀ náà wọ́n ṣe fundraising. owó kọ́pà náà wà lára tiẹ̀ Yàyà Bello wọ́n rà fún wọ́n rà ní àwọn kọ̀ọ̀kan ní wọn fúnra wọn wọ́n dáwó fáwọn yòókù ni wọ́n ní ká má fi lọ wá àmọ́ jẹ ká má fi lọ wá àmọ́ jẹ ẹ ká padà sórí ọ̀rọ̀ pé kàn fi kún àbí kàn fi kún yìí tí ó bá jẹ́ pé wọ́n fi kún ṣó lè palára fún ètò ìdìbò ọdún tó ń bọ̀. àìmọye ìpalára ló wà bẹ́ẹ̀ tábà wò ó sìn ká gbóṣùbà fún ọ̀gá tó wà ní INEC. ó lè wọ́n náà sọ pé wọ́n fẹ́ gba fọ́ọ̀mù wọ́n náà fẹ́ dà rẹ̀. bàbá náà gba fọ́ọ̀mù tó ń dà rẹ̀ ìwé wà ń bẹ̀ tó máa sọ ohun tó yẹ káwọn náà ṣe sáwọn náà ò tí kọ̀wé fi ṣẹlẹ̀. wọn ti kọ̀wé fi ṣẹlẹ̀ wọn lè lóòótọ́ túmọ̀ sí pé ó ti léètì ó ti kọjá. tá a bá wo àfikún tí wọ́n ṣe tá a bá wo new electoral law tí ààrẹ bu ọwọ́ lù nǹkan tí electoral law yẹn sọ ni pé tán bá fẹ́ tẹ̀lé ọdún yìí ló yẹ ká dìbò bóyá bíi ìparí oṣù kọkànlá sí oṣù kejìlá torí pé awuyewuye fàákàjà òun ló wọlé kì í ṣe òun ló wọlé tó máa ń ṣe yẹn wọ́n á lè fi oṣù mẹ́fà fún ojú ẹ̀ kò ní jẹ́ pé a máa wá gbèjọba fún ẹni tí kò jẹ́ kó yẹ kó wà bẹ́ẹ̀ á wá lọ́dún mẹ́ta tán á wá ní sọ́ọ̀rì ilé ẹjọ́ sọ pé òun kọ́ á dẹ̀ gbowó oṣù ẹnìkan tó wá bẹ̀rẹ̀ wọ́n rẹ̀ nílé kọ́ dá owó oṣù yẹn padà. wọ́n faraṣẹ́ ní àwọn election àwọn ìdìbò ségesège irú Ọ̀ṣun Èkìtì kankan Anambra Ẹdó tó pàtàkì ní nìyẹn tá a bá ní ká fojú wò bí nǹkan ṣe rí bó ṣe yẹ kó rí gan nìyẹn pé kí gbèdéke wà tí gbèdéke bá wà tó bá sọ pé à ń gborúkọ wọlé tó bá yanjú ẹ̀ ní ọjọ́ kẹta oṣù kẹfà nǹkan tó sọ ni pé wọ́n gbọ́dọ̀ gborúkọ wọlé ó kéré tán oṣù mẹ́fà which is 180 days sí ọjọ́ tí ìbò máa wáyé. ó mì pé tí wọ́n bá tó máa ṣe lọ́dún pé ọjọ́ kẹta oṣù kẹfà wọn ò gborúkọ wọlé mọ́ ó jẹ́ pé ọjọ́ kẹta oṣù kejìlá ìbò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ wọ́n á lè parí ìbò láàrin ọ̀sẹ̀ méjì wọ́n á wá lo ìgbà tó parí yẹn sí oṣù karùn-ún ọdún tí ó ń bọ̀ láti fi ṣe àwọn ẹjọ́ òun ló wọlé. so gbogbo àwọn tó ń sọ pé kán fi kún sí kárí wọn gẹ́gẹ́ bí ọ̀tá democracy ó dáa náà kan tẹ́lẹ̀ ní kẹrù bẹ́ẹ̀ ṣé wọn pé èmi ò tún lè sọ wípé bóyá ẹ tún fẹ́ rí wọn bí ọ̀tá democracy torí àwọn náà ni wọ́n ṣòfin ara wọn ló ṣòfin ìbílẹ̀ ìgbìmọ̀ aṣòfin náà ti ṣe kínní ká tó tì sí ààrẹ káàrẹ tó gbọ́wọ́ lù àwọn aráàlú nínú wa dùn pé ìtàn gbé wàyò ògidì ọ̀rọ̀ ni ṣùgbọ́n nígbà tí wọ́n á rí wọ́n nígbà tí wọ́n ti rí tó ti bu wọ́ọ̀dù tán náà rí pé ó dà wá ti ṣàlàyé lẹ́yìn àdálẹ́sẹ̀ o tá a fẹ́ ṣe ń sì ni pé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí í fọn rere a lè ń gbọ́ pé Mahmood àbí alága Yakub ó ń tẹpẹlẹ mọ́ wípé báyìí la ṣe fẹ́ ṣe ẹ jẹ́ ká tẹ̀lé ẹni tí ó jẹ́ alága yìí ẹgbẹ́ òṣèlú ló fà sí orí àga. àti lè sọ pé ẹgbẹ́ òṣèlú. ọ̀dà náà ìjọba Nàìjíríà ló fà sórí àga àwọn ẹgbẹ́ tó lè wà lóde àwọn náà ló fà sórí àga àwọn náà ń pariwo jù pé ẹ̀sùn iwájú ẹ̀sùn iwájú ẹ̀sùn iwájú ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ kọ́kọ́ ni wọn ò tí ì ṣe ìdìbò abẹ́nú ẹ ti sọ pé ó ní ìpalára tó bá ní kán sùn ọ̀dà náà ìpalára tẹ wá ní ó ní ṣé wàá túmọ̀ sí pé
ìdìbò wa gan lọ́dún tó ń bọ̀ ká má fọkàn sí. ṣé rẹ ni pé tó bá wò ó bóyá bí ọ̀sẹ̀ kan àwọn ọ̀sẹ̀ méjì sẹ́yìn sí ìkànnú àwọn tó wà ní ìjọba náà ti ń pariwo pé ìjọba fìdí ẹ̀ ni àwọn fẹ́ kìnnìkan ẹ bá rí bẹ́ẹ̀ yẹn wàá rí pé wọ́n ti ń wò lọ bí pé wọ́n ti ń wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ tó sọ síwájú sí pé àwọn ìjọba tí àwọn ẹgbẹ́ tó wà ní ẹgbẹ́ olóṣèlú ló fa mẹ̀múdù síbẹ̀ mo ní rọ́ọ̀kùn ṣe bẹ́ẹ̀ tábà tó wá ní ká wò ó lọ náà bẹ́ẹ̀ ló tún ṣe wárí lọ́nà kan torí pé ṣebí ìjọba tí ó wà lórí àléfà ló wọ ẹ pé ẹni báyìí ló fẹ́ ẹni tó bá gbóko fún ni òun ni ọ̀gá alágbàro ni bá fẹ́ kó ṣe ni ìwé òfin nílùú idẹ ní àkọsílẹ̀ lásán ni mo rí sí ìrí tí mo rí òfin ìlú yìí ló máa ń mú ẹni tí ò tí ì rí jájẹ ẹni tó ti rí jájẹ á dẹ̀ ṣe á ṣe lọ gbé bàbá wò ó sìn pé gbèdéke ọjọ́ tó fún wọn pé kán fi fọwọ́ forúkọ sí àjẹkì sí tí a bá lè sáré ká rí i pé ó ṣeé ṣe lọ́jọ́ yẹn á jẹ́ pé àṣetán àti dìbò àfi tó bá yẹ pé electoral law yẹn tí wọ́n ṣe yẹn tó sọ pé oṣù 6 kí ìdíye tó wáyé tó ẹ bá àní tẹ̀lé ìyẹn mì pé ọ̀rọ̀ fìdíyẹ tán sọ yẹn kò sígbà tí ò ní padà wáyé torí pé oṣù 6 gbọ́dọ̀ wà nílẹ̀ láti ṣẹjọ́ tí wọ́n bá ti lè sáré kán bá gbèdéke ọjọ́ kẹta yẹn sìn tó bá ti lè kọjá ọjọ́ yẹn á jẹ́ pé ọjọ́ ìdìbò ò ní wáyé nínú oṣù 12 àbóṣù kìíní tó yẹ kó wáyé yẹn tó bá ti lé oṣù kan ọjọ́ tó máa gbé ìdìbò náà á lè tún sún síwájú sígbà tí ọ̀rọ̀ fìdíyẹ ò ní wá torí pé ààrẹ gbọ́dọ̀ kọjá ọjọ́ yẹn tó bá ti wá dọjọ́ yẹn míwà oṣù 6 gbọ́dọ̀ wà nílẹ̀ láti lè ṣẹjọ́ pé òun ló wọlé òun ló wọlé oṣù 6 yẹn a máa wọ bóyá bí inú oṣù kẹfà ọdún 2023 ó mì pé ààyè fìdíyẹ gbọ́dọ̀ wà láàrin yẹn pé wọ́n á gbé ìdìbò afẹ́ nìkan. ìyẹn tí a bá tẹ̀lé ìyẹn gbogbo ṣùgbọ́n tí a bá tẹ̀lé kọ́ ló máa ń dàbí ọ̀rọ̀ June 12 1993 tí Izeribe of blessed memory kọ́ ló fún ọ̀run kẹ́wọn àti ibi tó bá lóde Nàìjíríà dé àwọn akọ́ mu jáde wọn náà ní better Nàìjíríà wọn náà ní better Nàìjíríà kó mọ̀ jẹ́ pé association for better Nàìjíríà mi tún máa jáde táwa mú ilé jáde pé ìjọba tó wà lórí oyè kò yẹ ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí ọ̀rọ̀ pé àsọjọ́wájú kì í ṣe ọ̀rọ̀ ààrẹ àti gómìnà nìkan ni ọ̀rọ̀ ìbáwí pẹ̀lú gbogbo ilégbèmọ̀ àwọn tó fẹ́ lọ sí ilégbèmọ̀ aṣòfin náà òun ló bá wí. ǹjẹ́ gẹ́gẹ́ bí nǹkan tí àwọn kan ń sọ pàápàá jùlọ lára àwọn tí wọ́n lẹ́nu lọ́rọ̀ bàbá Babalọ́lá ó ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀ pé ìtàn fi tí wọ́n kọ́ lẹ́sẹ̀ òun ni àtúntò wọ́n sọ pé lórí ọ̀rọ̀ ìdìbò sún ọjọ́ iwájú òsànjọ́ iwájú wọ́n ní pé lọ́wọ́ tá a wà yìí kákúfẹ̀ kan ṣe pé káyọ̀ interim government kó wà nílẹ̀ káfí tó tò. àgbàlagbà ló mọ ibi tó máa wó sí abẹ́dẹ́ sọ̀rọ̀ òṣèlú Nàìjíríà àmọ́ra wa dáadáa báwo aráàlú bá tẹ̀ mọ́ àwọn tó wà níjọba àwọn kọ̀ọ̀kan tó wà nípò àtàwọn àgbàlagbà tó ti lóye tó ti rí ohun tó máa ṣẹlẹ̀ Nàìjíríà wọ́n ti mọ ohun tó máa ṣẹlẹ̀ bóyá ká wò pé nǹkan bẹ́ẹ̀ ni bàbá Babalọ́lá wò pé báwọn ṣe ń wo kínní ọ̀rọ̀ ìbò lè má wáyé lásìkò tí ó yẹ a nídìí fìdíyẹ abádẹ́ wo fìdíyẹ tó ń sọ yẹn pẹ̀lú ọ̀rọ̀ àtúntò torí pé ọ̀rọ̀ àtúntò tá à ń sọ yìí sìn àwọn tó wà nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ l'Àbújá ètò àtúntò yìí ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn torí pé ó ní iye bàtà máa fi jókòó lórí ẹ̀ wọ́n wá sọ fún ààrẹ pé òkè o àti iye nǹkan báyìí o kí ni ká ṣe sí káàrẹ̀ tó bọ́wọ́ lù á di pé apàdà sí regional ó níbi táyé tó máa wáyè fún nínú òfin láti ṣe yẹn. now ìjọba tó dẹ̀ wà mẹ́tẹ́ bá dẹ̀ wọ ọ̀rọ̀ àtúntò tá à ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú ọ̀pọ̀lọpọ̀ wọn tó wà nípò ni wọn ò fẹ́ nítorí ìjẹkújẹ tí wọ́n ń jẹ ìyẹn àkọ́kọ́ ọ̀nà míì ni pé torí ọ̀lẹ torí pé tá a bá sọ̀rọ̀ àtìtò gbogbo èèyàn tó wà níjọba ló máa ṣiṣẹ́ fún owó tó máa fi ṣèlú àní máa lọ sàbújá wọn ọ̀dẹ̀ ṣe tán àti ṣiṣẹ́ àdìdù tó lépo tó lé oríṣiríṣi ohun àlùmọ́nì tí ó lè mówó wá ṣùgbọ́n torí pé à ń rí bìkan ó dàbí ọmọ tí ó bá rí bàbá tí ó ń fún lówó oúnjẹ ní gbogbo ìgbà kò ní bọ́dà pé òun fẹ́ kí ló wà bẹ́ẹ̀ oṣù bá parí. ọ̀rẹ́ àná ọ̀rọ̀ lọ́gbọ́n ní babalá tẹ́lẹ̀ ní ọjà rẹ̀ àti yànnà náà wọ́n ní ìpalára ló wà fún wa àfitọ́ pé àní tẹ̀lé ìwé òfin tá a ṣe bu ọwọ́ lù bọ́dà bá fẹ́ tẹ̀lé a gbọ́dọ̀ rí i pé ọjọ́ tí àjọ INEC tó ń mójútó ètò ìdìbò tó fi sílẹ̀ gangan ni ìbò wáyé ẹ̀yẹ́ kárí ilẹ̀ agbára káwọn nǹkan tán ní fún wa ń bẹ̀ Ojúkoju sì ń tẹ̀síwájú ẹ má bàa bọ̀.
ó dáa náà o ẹ̀yin aráalé bólẹ́bá wa tó dé lórí ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ ìbò 2023 ọ̀nà là ń pẹ̀kẹ́lù lórí ètò Ojukoju lónìí. A ti sọ lákọ̀ọ́kọ́ pé àwọn ẹgbẹ́ òṣèlú ní ẹ bá àfikún ọjọ́ àwọn àmọ̀ bóyá INEC máa gbà bí ó gbà, ṣùgbọ́n a sọ kinní kan pé ṣé ìpalára wà nù pé kan fi ọjọ́ kún ọjọ́ tí wọ́n máa fi sún láti fi orúkọ ṣọwọ́ sí àjọ INEC. Adẹ̀tọ́ kinní kan pé tí a bá máa fi sún a jẹ́ pé àní tẹ̀lé ìwé òfin tuntun lórí ìlànà tá a máa fi dìbò. Ìyẹn la sọ kó tó di pé a lọ sí ìdánidúró ráńpẹ́. Ní báyìí o a fẹ́ sọ èyí tó gbà bẹ́ẹ̀ ó ní ọ̀rọ̀ kí ló fà á tán fi ní pé ká sún ẹjọ́ kan fáwọn lọ́jọ́ sí i. Ọba bá ní pé tó ń ta fọ́ọ̀mù àbínú sí i tó wọ́n sì ń ra fọ́ọ̀mù wọ́n sì ń ra lọ́wọ́lọ́wọ́ báyìí ọjà sì ń lọ lọ́wọ́lọ́wọ́. Ìyẹn ẹ̀kan ìkejì tẹ́ bá ní pé bóyá torí fàákájà tó wà ní ẹgbẹ́ òṣèlú àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo pátápátá ló ní fàákájà lọ pàápàá jùlọ àwọn àràbà méjì gbogbo ìpínlẹ̀ bó ṣe wà nípínlẹ̀ òun ló wà ní ti àpapọ̀ wọn tọ́jọ́ ń fà ìpínlẹ̀ míì gan chairman méjì náà ní. wọ́n ṣe ní ìyẹn káàkiri gbogbo ẹgbẹ́ dẹ̀ ni ó ṣe ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ PDP tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ APC àfàwọn ẹgbẹ́ tí wọ́n ti tọ́jọba wò rí bóyá ń sọ̀rọ̀ àwọn SDP NPP àwọn ẹgbẹ́ kan tó wà nílẹ̀ gbogbo ẹgbẹ́ ló wà bóyá ká wò pé lẹ́ẹ̀kan ká tó lọ à ń sọ pé bóyá wọ́n sì fẹ́ lọ gba loan àbọ̀ fẹ́ lọ gba gúrómì bóyá àwọn tó dẹ̀ fẹ́ dá owó fún wọn bóyá wọ́n sì ń ṣèpàdé lọ́wọ́ bọ̀ ká wá fojú kejì wò pé bóyá ká wò pé fàákájà ló fà á torí pé déètì tí wọ́n fún wọn pé kán fi ṣe ìbò abẹ́nú ìbò kòmẹ́tì ilẹ̀ tí mọ̀ méjì ni ọ̀sẹ̀ kan ló kù bàbá wo sí ìyẹn tí wọ́n bí ọjọ́ kan yẹn. ẹgbẹ́ ọ̀pọ̀ ní jù tẹ́ dàbí ìkàbí. tọ́ ní ọjọ́ tó máa forúkọ ránṣẹ́. wọ́n máa forúkọ ránṣẹ́. ọ̀dọ̀ ti dìbò yẹn. ẹ̀kọ́ ti ṣe bóyá máa ṣe ní òpin ọ̀sẹ̀ yìí bóyá ti wà fún wa àti ìgbọ́ látẹnu kankan lọ wọn. náà wàhálà sì wà lọ́tún wàhálà lóṣù pé ok talalága ẹgbẹ́ gan. tàbá wo yàtọ̀ sí ẹgbẹ́ APC nítorí pé wọ́n ti ní alága ẹgbẹ́ bàbá wo ti PDP alága tọ́ni náà kò tí ì fi taratara. ọwọ́ àpótí fi gbọ́dọ̀ àpótí bínú kọ̀wé fẹ́ gbẹ́lẹ̀. bódà ṣe wà nípínlẹ̀ kọ̀ọ̀kan. igbákejì á ṣe. àbí fáṣọ̀n kejì ẹ̀dà kejì wọn. tí fáṣọ̀n kejì bá ṣe àwọn àlejò wàhálà tó wà níbẹ̀ nìyẹn ta ló fẹ́ múrúkọ lọ sí torí pé orúkọ àwọn olùdíje tó bá kó jọ wọ́n gbọ́dọ̀. buwọ́ lù ú. ta ni ó fọwọ́ sí pé òun ni alága. tó bá jẹ́ tó kọ̀wé fiṣẹ́ sílẹ̀ bóyá pé àwọn ẹ̀yà yẹn ẹ̀ka yẹn INEC gbà wọlé a jẹ́ pé igbákejì ẹ̀ náà lè buwọ́ lù nígbà tó lóun ṣe wọn. báwọn kan bá wá lọ pè lẹ́jọ́ pé òkè kò lẹ́tọ̀ọ́. láti buwọ́ lù. oríṣiríṣi nǹkan tá a rí tí mò ń wò pé ó lè fẹ́ ṣẹlẹ̀ lọ́rọ̀ bá ṣe ń múra fún bòyí nìyẹn tó dẹ̀ lè ṣàkóbá torí pé àjọ elétò ìdìbò INEC kì í ṣe pé ó fẹ́ ṣàkóso ìdìbò lórí òfurufú àbí lórí àga lórúkọ olùdìbò ni bí ẹgbẹ́ APC ò bá ní èèyàn bẹ́ẹ̀ PDP ò níyàn bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ tó kù náà ò níyàn bẹ́ẹ̀. báwọn gbogbo kò forúkọ ránṣẹ́. báwọn tó kù bá fi n tó máa fà á nìyẹn tó yẹ pé a máa rí nígbẹ̀yìngbẹ̀yìn gbogbo nǹkan tó ń bá lọ yìí àwọn ẹgbẹ́ mi tó lórúkọ tá a rò pé ó yẹ káwọn ló yẹ kó ṣe gómìnà nípínlẹ̀ kan àbí àwọn ló yẹ kó ṣàárẹ̀ àákàn rí pé orúkọ wọn ò sí ń bẹ̀. ó kò sí ń bẹ̀. torí pé tí àjọ INEC bá fẹ́ tẹ̀lé ẹni tí ò bá ti lè mórúkọ olùdíje wá ní gbèdéke ọjọ́ kẹta yẹn tó bá mú áńdẹ̀yìn ìgbà yẹn kó kàn gbá wọlé ni kò sí ohun tó máa ṣe wọn á kàn fi sẹ́gbẹ̀ẹ́ kan so n tó fi sọ wọn á tẹ̀ lórí ìwé òfin ìdìbò yẹn pé òkè nǹkan báyìí ni òfin ìdìbò sọ torí pé mórúkọ wá ní dédé ọjọ́ tó yẹ kẹ́ mú wá lólùdíje ní nǹkan tó wà nílẹ̀ yìí ẹni tó bá díje pẹ̀lú ẹ̀ òun ni wọ́n gbọ́dọ̀. nífẹ̀ẹ́ iṣẹ́ rẹ̀ pé ìwé mi dá wàhálà lẹ̀ àwọn náà ti mọ̀ ok ọjọ́ kẹta ni kò mórúkọ wá o wọn ò mú wá níjọ́ kẹta ìjọ́ kẹrin ìjọ́ karùn tó bẹ́ẹ̀ ń bá lọ yìí èmi ò rò pé ìkankan ni wọ́n lè mórúkọ lọ lẹ́yìn ọjọ́ kẹta lẹ́yìn ìjọ́ tí ìlànà tó fi sílẹ̀ mi ò rò pé ìkankan ni wọ́n gbà tó lè mórúkọ lọ kò wá yẹ INEC tó gbà wọlé kù ṣẹlẹ̀ bí wọ́n sàǹfààrà ní àbíbo APC tó yẹ pé ó ṣẹlẹ̀ ń bẹ̀ tó bá tẹ̀lé a jẹ́ pé ó ṣeé ṣe tó bá tẹ̀lé kó ṣeé ṣe pé àwọn ẹgbẹ́ òṣèlú tó tóbi ó ṣeé ṣe kán máa ní olùdíje. ó ṣeé ṣe kán máa ní. ó dà náà ẹ ká wọ́n ní ìdààmú náà tó wá pé ọ̀nà tí INEC lè gbà láti rí i pé wọ́n pè wọ́n lẹ́jọ́ ìyẹn ni pé wọ́n pe àjọ INEC lẹ́jọ́
pé akópè rẹ̀ títí ò dáhùn ọ̀nà owó lè rò pé INEC lè gbà láti rí pé kó wẹ̀ kó yán kankan. kò sí ọ̀nà kankan tó fẹ́ gbà. nígbà tẹ́ni kó gbà kó fi sọ́wọ́ ṣé kó gbà kó fi sọ́wọ́ ni. ọ̀nà tó lè gbà lélẹ́yìí ni pé lákọ̀ọ́kọ́ tí òfin ní sí wàhálà ni pé bàbá wò ń sìn ó ti ní gbèdéke ọjọ́ kò dẹ́ ṣe ní INEC ti ń fọn rere ẹ̀ pé ọjọ́ báyìí o Yorùbá bọ̀ wọ́n ní iṣu atẹnumọ́rọ̀ pé kì í jóná ẹ bá mi woṣù mi nínú náà iṣu yẹn ò ní jóná ó ti ń tẹnumọ́ fún wọn pé ọjọ́ báyìí o òun ò ní gborúkọ wọlé o ohun tó máa ṣe ń sìn ni pé kó tún sẹ́ndì ìwé sí wọn pé ṣé ẹ gbàgbé ọjọ́ báyìí ó dẹ̀ máa wá sórí tẹlifíṣàn kó máa wá sórí rédíò kó máa pariwo ọjọ́ báyìí o tó bá fẹ́ wẹ̀ tó fẹ́ yán kankan tó bá ti wá mórúkọ dé èyí tó bá fi gbà tó máa fi pariwo tó máa di wàhálà yẹn kó má gbà kó dẹ̀ máa pariwo pé àwọn ẹgbẹ́ báyìí wọn ò mórúkọ wá lásìkò òun ò torí pé ó ní nǹkan tó máa ń ṣe tó bá ti di pé lẹ́yìn ọjọ́ kẹta yẹn sì gẹ́gẹ́ bí ìlànà tí INEC ṣe àti nǹkan tí electoral law sọ ni pé wọ́n máa publish orúkọ àwọn olùdíje jáde tó bá wò bò Ọ̀ṣun àti Èkìtì ń sìn àwọn tí ó wẹ̀ tó yán kankan tí wọ́n ti clear lọ́dọ̀ INEC wọ́n ti kọ orúkọ wọn síta so ẹgbẹ́ tí ò níyàn bẹ́ẹ̀ ti mọ̀ pé òun ò níyàn bẹ́ẹ̀ kán jẹ́ kán tètè mọ̀. ṣé pé ìbò yìí máa lọ ní Ọ̀ṣun bá ṣe ń sọ. káwọ kágbà kó sì máa lọ. torí ìlà wọn báyìí ìlà wọn gbọ̀nràn báyìí. ẹjẹ ìfẹ́lẹ́fẹ́lẹ́ jẹ́ ìfẹ́lẹ́fẹ́lẹ́ ìpínlẹ̀ tó tẹ̀síwájú ẹjọ́ afẹ́ èèyàn láti ìpínlẹ̀ Ọ̀ṣun ẹjọ́ lọ́wọ́lọ́wọ́ bọ́dà gbogbo àwọn ẹ̀ta nǹkan sí bẹ́ẹ̀ wọ́n dí àwọn ọmọ tó wà fọ́ tó fi dí bẹ́ẹ̀ gbàgbé rọ pé ìbò ń bọ̀ onílà méjì rẹ̀ sì wà àwọn ìlà gangan tó jẹ́ pé ẹgbẹ́ tó yẹ pọ́n ní àwọn ìlà báyìí ni ṣùgbọ́n kan náà tó sọ pé àwa la wà lójú kò ẹ tẹ wá wí tẹnu yín ẹni wí tèmi lèmi ò síbẹ̀ sọtì ẹ kó tó lọ ni ẹ bá tẹ̀síwájú àti bàbá mi. ẹ bá wo ọ̀rọ̀ Ọ̀ṣun àti sọ pé bò ní wáyé torí pé òfin wà tí ó de gbogbo nǹkan tá à ń ṣe ń lu òfin dẹ̀ ju ẹnikẹ́ni lọ òun náà ń pè ní supremacy of the law so òfin ló super àwọn lójú gbogbo wa lọ so ẹnì kan lè sọ pé kò ní wáyé iye ẹgbẹ́ tó bá sọ mí ti orúkọ INEC máa tẹ̀lé ló máa fi dìbò ẹni tí ò bá tẹ́ lọ́rùn á lọ ilé ẹjọ́ so tó bá tẹ́lẹ̀ náà tá bá wo tí ìbò fi di oníségesège lọ́sùn náà ẹni pé ilé ẹjọ́ náà ló yanjú ọ̀rọ̀ bẹ́ẹ̀ so tọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀ yẹn ilé ẹjọ́ ni ẹni tó bá ti kàn tó bá rí pé wọn ṣe dáadáa tóun á lọ bẹ̀ lọ ṣe ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan kó tó di pé ọ̀rọ̀ dé ilé ẹjọ́ ohun tó yẹ kán ṣe bọ́ bá jẹ́ pé gbogbo náà la fẹ́ lọ síwájú orílẹ̀-èdè Nàìjíríà tó dára pé ẹyin democracy wa kò tí dàgbà ìgbà wo ló fẹ́ dàgbà after 20 years ọmọ 22 years ló di kílẹ̀ yẹn pè ná Harvard University ló gbà wọlé kọ́ra medical doctor training. àwọn ọmọ tán bí ní 99 tá a bẹ̀rẹ̀ ń sìn wọ́n ti ń ṣe abiyamọ ńlẹ̀ ọkọ. àlọ́ ìjàbíyamọ. so kí la wá ń sọ ṣé kò tí ì yé wa náà níbi tá a bá dé yìí náà ni so ojúṣe wa òfin ti wà tá à ń tẹ̀lé wọ́n jọ jókòó bàbá wo ń sìn inú àwọn tó fẹ́ díje yìí ń sìn bàbá kó wọn sí lọ́nà ọgọ́rùn-ún ìdá àádọ́ta ó lé ló jẹ́ pé wọ́n ti ṣèjọba rí tó jẹ́ pé wọ́n wà níjọba yìí gan tá a mọ̀ lọ́wọ́lọ́wọ́ gbogbo wọn rí tó bá fẹ́ lọ síwájú kán ṣe ohun tó yẹ kán ṣe lásìkò kó má sí pé à ń fa kájà àjọ àjọkèmí kan torí lára àwọn nǹkan tó tún ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ tá a gbọ́ ní gbogbo ìgbà tó hàn sí gbogbo ènìyàn òun ni pé pàápàá jùlọ ní ẹgbẹ́ òṣèlú PDP wọn náà mẹ́ta péré ni wọ́n lẹ́nu ní ọ̀rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n tẹ́ bá mú Àtíkù ká mú Sàràkí lẹ́yìn tàbá mú Sàràkí ká mú Wike wọ́n ti pín ipa mẹ́ta náà la wà Wike South Sàràkí middle belt àbí kìnní kan náà ni north central ọ̀dà náà. ó dàbí central gan méjèèjì gan wà Àtíkù àti. ṣé ní central ṣé north ní Kwara ni. central north ni. north central ẹ̀kọ́ fún north central ni kì í ṣe north torí kò bọ́ sókè ọ̀yà south wọ́n ti pín wọ́n pín sí west wọ́n pín sí east wọ́n dẹ̀ pín sí ni wọ́n ti pín láàrin àwọn ọ̀rọ̀ mẹ́ta. àwọn mẹ́ta tó lẹ́gbẹ́ nìyẹn. ṣé àwọn yòókù tó jẹ́ ìdarapọ̀ mọ́ ẹgbẹ́ wọn lẹ́nu nínú ẹgbẹ́ ni àbí wọn nípò kankan nínú ẹgbẹ́ ó dẹ̀ náà tó bá sọ pé kán gbìyànjú láti ṣe èmi fẹ́ wù báyìí ṣé ẹ̀pá ń gbàdúrà pé kọ́lọ́ba tó léde Nàìjíríà tó àwọn olóṣèlú tán wà ń bẹ̀ wọ́n ṣetán láti tó wọ́n rò pé wọ́n fẹ́ fi fàákájà wọn yìí ó fẹ́ fi tún orílẹ̀-èdè Nàìjíríà tó àbí third leg àbí third force tá à ń sọ ọ̀nà wo rẹ̀ pé ló máa fi pé wọn. ṣé àwọn third force ọ̀hún ṣé wọ́n múra ṣé wọ́n ń ṣiṣẹ́ gbogbo ìwé alẹ́ sóde táwọn rí káàkiri pé mo fẹ́ díje mo fẹ́ ṣààrẹ mo fẹ́ ṣe gómìnà
gbogbo èyí tí èmi ti ń rí káàkiri tí mò ń lọ kò tí ì jọ ẹgbẹ́ APC àti PDP àwọn fọ́ọ̀sì yẹn díẹ̀díẹ̀ ṣùgbọ́n nìkan ló ń pè sórí ètò láti ní Niger pé àwọn ò rí ẹgbẹ́ kankan bó ṣe ń pè láti Niger yẹn mo mọ̀ pé ní north yẹn náà ẹ̀mọ́ ibi ni wọ́n ní ẹ̀dẹ̀lẹ̀ fẹ́ ṣàárẹ̀ so opportunity ní fẹ́ àǹfààní ńlá ní fún àwọn third force yẹn láti bẹ̀rẹ̀ sí ṣe nǹkan kan báyìí tí ó máa sọmọ Nàìjíríà síbí òun náà ní sìn ní igbákejì ààrẹ nígbà kan rí Àtíkù ló ń lọ sórí ìkíní tó ń sọ lọ sórí ẹ̀rọ ayélujára tó ń sọ pé àwọn ọ̀tẹ̀ àwọn ń kúrò lórí ẹ̀rọ ayélujára wọn ń kúrò lórí ẹ̀rọ ayélujára nǹkan tí ó yẹ kọ́ ọmọ Nàìjíríà ṣe fún wọn bẹ́ẹ̀ kọ̀ọ̀kan náà ni bí ọ̀rọ̀ tó sọ pé ó lè jẹ́ pé àsìkò tó náà fẹ́ gbà wá òun náà lélẹ́yìn tí wọ́n á ya fọwọ́ ara wọn ṣera wọn but káwọn third force yẹn irú ẹgbẹ́ tó kó yẹ kó jẹ́ kò bá jẹ́ SDP ni kò bá jẹ́ NPP ni ẹgbẹ́ tó kó yẹ kó ìbá jẹ́ sí ni ìbá jẹ́ káwọn náà jáde ìbá jẹ́ conscious ìbá jẹ́ fresh kankan a máa rí àwọn tí ìwà àti ṣe sí àwọn ẹgbẹ́ méjì tó wà lóde yẹn tí kò bá lára mu tára ló dẹ̀ fẹ́ tá dẹ̀ lọ́bẹ̀ tó bá dẹ̀ débẹ̀ tó bá bẹ̀rẹ̀ bíérébíéré ká tó ṣẹ́jú aráàlú àtẹ́wọ́ gbà tó tá a fẹ́ ni pé kí Nàìjíríà dá. kódà ó lè wá wò báyìí ẹ rò pé a lè irú alága àjọ tó ń rí sí ètò ìdìbò tó bá wọ́n sọ pé àwọn ò ní sọ́njọ́ wájú àwọn ìsọ́jọ́ wájú tó bá kù péréte kọjọ́ èdè tó bá dédé sọ pé òun sùn síwájú kí lẹ rò pé èrò aráàlú máa jẹ́ ìfọkàntán òun lè rò pé aráàlú ní lórí ọ̀rọ̀ náà. aráàlú ò ní ó lè fẹ́ já àwọn aráàlú ní tàn mọ́ pé ó ṣe fọjọ́ kun ṣùgbọ́n gbà míì náà tá a bá wò lọ náà majority tó ń dìbò ìyẹn ọ̀pọ̀lọpọ̀ aráàlú tó ń dìbò ìbò yẹn nìkan náà lágbára wa lágbára kankan bí kan ayé ìgbà kan ni wọ́n á sọ pé aráàlú lè péjọba lẹ́jọ́ ta ló fẹ́ pè lẹ́jọ́ wọ́n tó fẹ́ pè lẹ́jọ́ adájọ́ tó fẹ́ ṣe ta ló gbé síbẹ̀ aráàlú ò ní nǹkan kan aráàlú ọmọ ọdún Nàìjíríà dẹ̀ ni a ní wàhálà kankan ibi tán bá ti darí wa sí ni torí pé a fẹ́ kú a fẹ́ wàhálà ayé ò dá afáyédẹrùn ọjọ́ tó máa fi sí tí ò ní fàpalára tó bá ti ṣe bọ̀kán tẹ̀lé nǹkan tí òfin sọ kẹ́nìkan máa sọ pé torí pé òun jẹ́ ààrẹ torí pé òun jẹ́ ààrẹ lẹ́gbìmọ̀ aṣòfin àbí tó ń jẹ́ abẹnugan lẹ́gbìmọ̀ aṣòfin kékeré òun lè ṣe báyìí kó dẹ̀ ṣe gbé kí ni òfin sọ kán gbé lọ sí ẹ̀ka àgbẹ̀jọ́ pé òkè ẹni báyìí nǹkan tó yẹ kó ṣe lásìkò tó yẹ kó ṣe gbogbo wa náà la mọ ohun tí ìwé òfin sọ àdẹ̀mọ̀ nǹkan tí electoral law náà tó sọ kán tẹ̀lé tán bá ti tẹ̀lé ó ti tán ọ̀nà tí ó lè gbà paráàlú lára ni pé ọjọ́ tá à ń rò ìyẹn láti ń sọ látẹ̀kan pé ọjọ́ tá à ń rò kó yẹ kí ìjọba eléyìí kó gbá wọlé pé ibi tí ìjọba yìí dé a sọ pé wọ́n ṣe dáadáa a sọ pé wọ́n ṣe dáadáa ṣùgbọ́n ohun táráàlú ń wò ni pé ibi tí ìjọba yìí dé ó ti sú aráàlú pẹ̀lú ìjọba yìí pé ó ti sú ìjọba àwọn tó ń ṣe lọ ó ti sọ wọn náà ó dàbọ̀ ó ti sú wọn lẹ́yìn tí ààrẹ fi sọ pé òun ò gbọ́ pé wọ́n lu ọmọ kan pa ní ilé ẹ̀kọ́ ní Sokoto ní tó ṣe láti jọ Thursday Friday lọ́wọ́ ìyẹn sọ pé òun ò gbọ́ pé nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀. ẹni tí ò tí ì gbọ́ pé ASUU gan wà ní strike tó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ni pé wọ́n daṣẹ́lẹ̀. wọ́n daṣẹ́lẹ̀ ó lè ṣẹ̀ ń gbọ́ ni ọlọ́gbọ́n pé nǹkan ṣe ìjọ mẹ́ta ẹ dákun irú ààrẹ ìwé lọ́sọ̀ pé ó dàpọ̀ tó ń ṣèjọba gan tó ṣàdarí wa ó kàn jókòó sílẹ̀ ṣe ló fọwọ́ pé ẹ̀wé kó wà láàyè lọ. ẹ ṣáà jẹ́ kọ́dún yẹn ṣáà pé tó ṣàpè ẹni tó wá ní kó pè é náà ṣé ìran ọ̀nà fẹ́ àwọn náà ló máa yẹn tẹ́rù. ẹ̀hún tó fi bá sọ ni ilé ìgbìmọ̀ aṣòfin ni wọ́n á gbé sí pé òkè àfọwọ́ wọn á dẹ̀ wò ó. bí ẹ tó wà nípele kẹta nílé ìgbìmọ̀ aṣòfin gẹ́gẹ́ bí ìlànà òfin wa ṣẹ̀pé lẹ́yìn ààrẹ igbákejì senate president lójú kan bóyá òní kan fi ṣe interim. kí ló dé? ó ní ohun tí òfin sọ àwọn ìta àyàn yìí náà ọdún mẹ́rin wọ́n máa bẹ̀ sí kálá tọjọ́ tí wọ́n bá ti búra fún yàn so ọdún mẹ́rin tí wọ́n tààrí á pé ní on the 29 ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún tí àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin tí wọ́n á pé ní ọjọ́ kẹrin oṣù kẹfà ní ti ṣe ọdún 2023 tó bá ti pé wọ́n lọ ni so ohun tí wọ́n lè ṣe tí wọ́n bá ń lọ gẹ́gẹ́ bí ohun tí òfin gbà òun fa ìgbà ni pé ẹni tó jẹ́ adájọ́ àgbà pátápátá ọdún òní tí ì pé wọ́n á gbéjọba fún kó jẹ́ pé láàrin ẹ̀nà ti máa ṣètò alágbèrè pátápátá èwo ni wọn. ẹni tó bá wà bẹ́ẹ̀ lásìkò yẹn láti mẹ́tò máa ṣẹlẹ̀ ọ̀rọ̀ yẹn. ẹ̀wọ́n ìjà fún mi lọ lé ẹjẹ́ ló máa gbọ́ra káwọn kan tó ní fún wa torí nígbà tí ń sọ ẹ̀ tó bá rọ ní pé kìnnì kan mọ̀ ìlọgbà fọ́ọ̀mù kẹ́bí ẹ̀kọ́ ló wọ̀n ṣe wọ́n ti gbà ẹjẹ́ fún mi ẹ̀pẹ́ tẹ́lẹ̀ mẹ́rin padà sí ayé àfọ̀n sórí àga tó bá padà dé
Ojúkojú sì ń tẹ̀síwájú, ẹ máa bá wa bọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò wa, ètò yín tá a pè ní Ojúkojú. Láti bí 40 ìṣẹ́jú ó lé sẹ́yìn sí láti ń fàákájà táwọn wo ti ṣe. Àwọn náà fàákájà ń bí. Fàákájà ń bí ni à ń tọ́ lọ́tún à ń sọ lọ́sì à ń yẹ̀ wò. Ìrọ̀rùn ẹyẹ náà kún ní ìrọ̀rùn igi náà dẹ̀ ní ìrọ̀rùn ẹyẹ. Gbogbo ẹ gbọ́dọ̀ rí létòlétò. Bí ìlú bá dáa tí ìlú rọrùn tí gbogbo ẹ ṣe dáadáa, ọkàn tiwa náà balẹ̀ láti rìn. À lè sọ níbikíbi pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà la jẹ́. Lọ́ba bí lọ́wọ́ ẹlòmíì pé ọmọ ìlú wo ní sá máa kàn máa wí kátikàti nítorí pé ìgbà tí ó yẹ pé kò tí ẹ yé tí ò yé òun náà là ń gbéyẹ̀wò lọ́tún là ń gbéyẹ̀wò lọ́sì. Oríṣiríṣi láti sọ àti wo awuyewuye tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú àti wo gbèdéke ìjọta INEC ní kí wọ́n sọ̀mítì orúkọ báwọn èèyàn ṣe sọ̀mítì orúkọ. INEC ló wá kọ̀ jálẹ̀ báyìí pé òun ò ní fi kún ọjọ́ ìdìbò. Tẹ́ẹ̀ bá ti forúkọ ránṣẹ́ ọjọ́ kẹta oṣù kẹfà wá dọjọ́ kẹfà oṣù kẹfà yẹn INEC bá wá kọ̀ tí yóò gba orúkọ lọ́wọ́ àwọn èèyàn mọ́ kí láàrú kó máa ṣẹlẹ̀ náà Adéjọkè. ẹ sọ pé ọjọ́ kẹta kò sì bẹ́ẹ̀ sọ pé ìwé òfin ti fààyè rẹ̀ pé ọjọ́ mẹ́ta lẹ́yìn tí ọjọ́ yẹn bá pé ó gbọ́dọ̀ publish ẹ̀ wọ́n ti gbé jáde ọjọ́ mẹ́ta yẹn máa fi publish lẹ́yìn ọjọ́ mẹ́ta yẹn kò lórúkọ lẹ́yìn ọjọ́ mẹ́ta yẹn lẹ́yìn ìwé tó túmọ̀ sí pé láàrin ọjọ́ mẹ́ta yẹn tó bá yìí forúkọ mórúkọ wá wọ́n lè jó mọ́ láàrin ọjọ́ mẹ́ta wọ́n pè kí ní mórúkọ wá wọ́n lè jó mọ́ láàrin ọjọ́ mẹ́ta ṣùgbọ́n kì í ṣe pé primary torí pé primary yẹn náà lófin gbogbo primary ìjọba abẹ́lé tán máa ṣe yẹn INEC gbọ́dọ̀ ní aṣojú ń bẹ̀ tó máa mójútó gbogbo ẹ̀ àsìkò tán fún wọn yẹn wọn ẹgbẹ́ òṣèlú máa lọ wò láàrin àwọn pé ok a fi lágbájá síbẹ̀ ẹni tá a fi síbẹ̀ yìí àròpọ̀ máa kójú òṣùwọ̀n àbí bóyá ó láwọn awuyewuye kan. ọkùnrin ẹgbẹ́ fi síbẹ̀ wọ́n dìbò yẹn ni. tó bá dìbò yẹn tán bóyá àwọn kankan wáyé wọn á yẹ̀wò pé ok ẹni tí ó wọlé ìbò abẹ́nú yìí ó dàbí ó láwọn ó lẹ́bọ lẹ́rù. ó láwọn kùdìẹ̀kùdìẹ̀ kan. wọ́n máa lọ gba fọ́ọ̀mù wọn pè ní substitution so ẹni tí wọ́n fi síbẹ̀ yẹn òun náà fọwọ́ bọ̀ wípé lóòótọ́ òun gbà. nítorí tí wọ́n sì pé kò ṣeé ṣe fún wọn kán lè forúkọ ránṣẹ́ láàrin ọjọ́ mẹ́ta àlàfo INEC lè fún wọn tó kọ kò ṣeé ṣe. ó dẹ̀ àná INEC wọ́n ní pé ọba wọn ní níṣẹ́ ó dé ọba kú àtàlẹ́ rán INEC iṣẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn olóbẹ́ jẹ fún àwọn olóṣèlú rèé wọ́n ní pé ó dé ọgbà tí afẹ́jẹ́tẹ́ fẹ́ jẹ́ṣẹ́ fún yìí o lọ́wọ́ tá àwa yìí ń sùn lọ́wọ́ àbá ti kún ju àlàfo wa lọ. INEC àwọn òṣìṣẹ́ ètò ìbò àwọn tó wà níjọba náà fi wọ́n síbẹ̀ bó tẹ̀ jẹ́ pé òfin ló ní kó fi wọ́n síbẹ̀. àwọn àwọn pé aké tó fi kọ́rì èmi ò rí pé èèyàn kan wà tí ò ní bọ́n ṣe lè tú. bóyá àti pàápàá bóyá pàṣẹ lè tú náà tó àwọn INEC náà àwọn àjọ INEC náà ti fi àyè kan lẹ̀ pé àwọn táwọn bá ta ayò pọ̀ yìí àrékèrèké pọ̀ lọ́wọ́ wọ́n mọ̀ra wọn dáadáa wọ́n jọ ń ta ayò ni tá a bá fún wọn ní June 3rd ó túmọ̀ sí pé àwọn apẹ̀kẹ́lẹ́ kan ní wákàtí ilẹ̀ adúláwọ̀ èyí African time ẹ̀yẹ́ ká fún wọn ní pé wọ́n kò pẹ́ ká tó dé náà ni ẹ̀jẹ̀ ara oṣù kan ẹ̀jẹ̀ àfọṣù kan sílẹ̀ fún wọn. ó ti ń fojú kan sájọ́ tó máa gbé bò lẹ̀. wọn ò bínú sí i ṣùgbọ́n èmi wá fẹ́ wo kinní kan tó bá yẹ kọ̀ jálẹ̀ yìí tó bá yẹ pé bẹ́ẹ̀ náà kọ̀ jálẹ̀ délẹ̀ àwọn kan ti ń kóra wọn jọpọ̀ kán ní lọ́kàn kán ní ìrántí pé àwọn kan ti ń kóra wọn jọpọ̀ níbì kan wípé àwọn máa gba ilé ẹjọ́ lọ wípé INEC ò kún ojú òṣùwọ̀n láti ṣe ètò ìdìbò nítorí nǹkan tí òfin sọ òun lélẹ̀ nǹkan táwọn náà dẹ̀ ń sọ òun lélẹ̀ ó ṣe wá jẹ́ nígbà tó kù péréte kí wọ́n ṣe ìdìbò abẹ́nú torí pé àwọn àti ìmúrúkọ lẹ̀ ni ẹ̀ṣẹ̀ wa sùn síwájú tọ́bọ́dẹ̀ tó tá bá fẹ́ wò ní ìdá mìíràn sí ni pé àwọn gbóṣùgbó tó ti ṣe ìbò abẹ́nú gbogbo rẹ̀ kú gbogbo wọn náà tí ì ṣe tó ti ṣe ṣe afẹ́ rò pé
wọ́n wo ẹsẹ̀ ara wọn táwọn gbàgbé wọ́n sọ pé north ni kó lọ south ni kó lọ ṣùgbọ́n àti rí ó ti hàn dé gbàngbàngbà báyìí pé àwọn kan ti ní kò lọ north south ni ó ń lọ àwọn yòókù tó wá dúró pé ok south náà fi sí south àwọn náà ti sọ pé àwọn mọ nǹkan táwọn ń ṣe àwọn àpẹẹrẹ tí wọ́n fi hàn wá fàákájà wọn náà ló fẹ́ fa primary tí ò wáyé yàtọ̀ sí pé ẹgbẹ́ òṣèlú pín sí méjì láàrin ara wọn ọ̀hún pé tá a bá ní kí south ni kó ṣe south abẹ́ gbé sílẹ̀ kó ṣe gbogbo náà ti lọ́kàn pé ọdún mẹ́jọ náà máa lò ọdún mẹ́jọ náà fẹ́ lò wọ́n sì ẹgbẹ́ òṣèlú sì ń wá èèyàn tó yẹ pé kò ní lè ju ọdún mẹ́rin lọ láàrin ara wọn gbọ́dọ̀ ń wá yìí náà ni àwọn tó wà lókè ọ̀yà wọ́n dúró pé ẹni tó ní lè ju ọdún mẹ́rin lọ tábà gbàgbé àkọ́kọ́ ń fà pé east ni kó lọ ìlà oòrùn ni kó lọ ìlà oòrùn kó lọ ṣùgbọ́n ọ̀rọ̀ tí ń jẹ́ láti ìlà oòrùn pé àwọn ò wà ní ìṣọ̀kan àwọn ò tí ì ní èèyàn láti dìde ọgbà tí wọ́n sọ bẹ́ẹ̀ ó ti sún sí ó ti sún sí west tó wá pé south lọ́fẹ́ kó di ààrẹ ní báyìí o àwọn tó ti ra fọ́ọ̀mù ààrẹ ní south ó ti lọ sí 15 to 17 ní south nìkan nínú ẹgbẹ́ òṣèlú tọ́ba tí ìròyìn ìgbà mìíràn àga èèyàn kan ló wà fún promise náà fẹ́ ṣe èèyàn mélòó ni delegate tó ń lọ nígbà tó wọ́n máa méèyàn kan lẹ̀ láti ẹgbẹ́ òṣèlú kan delegate máa pín káàkiri ẹkùn ìjẹkùn ni mẹ́ta wà lókè mẹ́ta wà nísàlẹ̀ nígbà tí báwọn náà ti panupọ̀ òkè ọyọ́ panupọ̀ wọ́n mẹ́yàn kan lẹ̀ àti north east ni o north west ni o north central ni o wọ́n mẹ́yàn kan lẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú tó yẹ pé wọ́n tẹ̀ fẹ́ dìbò abẹ́nú tó tọ́ ẹgbẹ́ abẹ́nú náà tó tọ́ kọ́ mẹ́yàn kan lẹ̀ ní ìsàlẹ̀ ń bí south west south 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 east wọ́n ti ní bí mẹ́ẹ̀ẹ́dógún tó ti ra ìbò ó ti ra fọ́ọ̀mù pé afẹ́ di ààrẹ àdí ààrẹ àbí gómìnà àdí gómìnà nínú primaries náà fẹ́ lọ ṣe náà ti fẹ́ lọ mú ẹni tó máa jẹ́ aṣojú ẹgbẹ́ àwọn ní gbogbo 36 states ààrẹ 36 bí 30 36 kan bẹ́ẹ̀ ìbò ààrẹ gbogbo 36 ló máa ṣe mọ̀ pé títà rẹ 36 gbogbo wọn tí a gómìnà ló máa rẹ̀ àbí 30 owó tó ṣègbèsè tó ti wà ń bẹ̀ yàtọ̀ sábùjá tó ti yọ delegate ti máa panupọ̀ àwọn wọn fẹ́ fi delegate náà fẹ́ jẹ́ àtúnfẹ́ lọ dìbò nínú ìbò abẹ́nú tó máa di pé ṣé ẹ̀yẹ kan fún nígbà tán àti ìgbáradì àwọn tó fẹ́ lọ dìbò sí INEC ò tí ì mọ àwọn tó fẹ́ rán lọ láti dákì lọ ránjú ṣojú INEC ó tó tọ́ wọ́n dìbò bó ṣe kàn dì INEC ò tí ì mọ àwọn tó fẹ́ rán lọ nígbà tán àti fi ẹjọ́ ṣọwọ́ sí wọn ìgbẹ́dọ̀ tí wọ́n fẹ́ dìbò ẹ má tún gbàgbé kinní kan o àwọn nọ́ọ̀sì sọ pé kò sí àṣù ṣọ́ọ̀kì over kò sí ìbò abẹ́nú ẹlẹ́kùn orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ fẹ́ bá yàrá já gbogbo àwọn olùkọ́ mo sọ pàtàkì fẹ́ bẹ̀rẹ̀ ètò a nílé ẹ̀kọ́ di títì pa ilé ìwòsàn kò lọ gẹ́gẹ́ ṣùgbọ́n tá a bá fẹ́ sọ ètò hàn dejù tó ká gbogbo èèyàn lára tó yẹ pé àwọn oníròyìn gan ó dẹ̀ pọ́n ti fi kọ̀rọ̀ ẹ̀kẹ́ sọ nípa ẹ̀ ó ní ti ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ wa tó ti dídì ó di títì pa yunifásitì la kọ́kọ́ ń sọ pólì ti tẹsẹ̀ bọ́ báyìí NC náà tẹsẹ̀ bọ́ báyìí ní tẹkíníkà bẹ́ẹ̀ pé tẹkíníkà wà ní bóyá sẹ́kọ́ndì náà máa tó join àpamọ́lì náà tẹ̀lé gbogbo àwọn wà nílé ẹ má gbàgbé à ń sọ nípa ọ̀rọ̀ òṣèlú láìsí ẹgbẹ́ òṣèlú àbí òṣèlú tó mọ́yán dórí tó lè kóró gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó yẹ kí ó ti wà ní ojúkò lórílẹ̀‐èdè Nàìjíríà kò lè bọ́ sí ara ẹni ètò ìlera ẹ̀kọ́ ọrọ̀ ajé àlàáfíà ní ìyẹn security gbogbo ẹ̀ nígbà gbogbo ní ìwà tí àti rí àwọn tó máa ṣe agbẹ́tẹ̀rù alákòóso tí ẹnu tí wọ́n gbọ́ òkú ọ̀nà wọn la fẹ́ gbà. ó ti wá sósì ní lẹ́nu báyìí ẹ ti kúrò lórí ọba báyìí. bẹ́ẹ̀ni iṣó ni òṣèré gbé mi yìí àlẹ́ tú yọ dànù níbi tó dé nsìn tó bá wo bó ṣe ń sọ bọ́ nsìn pé a fẹ́ dìbò ó yẹ kán dìbò abẹ́lé a ní 36 states tó fẹ́ di tààrẹ nínú tó wà lẹ́sìn àwọn àríwá tabaníká wo bó ṣe ń pín tabalẹ́tẹ̀ ní ẹlẹ́kùnjẹkùn bí a ṣe ń pín
torí pé ẹgbẹ́ nìkan ti sọ lórí ètò yìí pé kò sí pípín ẹlẹ́kùnjẹkùn nínú ìwé òfin Nàìjíríà so it's just a law of necessity pé ẹ jẹ́ ká máa ṣe báyìí kó lè kárí. gentleman agreement. So tá bá ní ká wá wò ó sìn pẹ̀lú bí nǹkan ṣe rí sìn lákọ̀ọ́kọ́ kò yẹ kí àwọn àríwá kò yẹ kán tẹ̀ gba fọ́ọ̀mù pé àwọn fẹ́ díje ṣùgbọ́n torí pé amọ̀ra wa dáadáa wọ́n ti wò pé ibi yìí bóyá ká sọ pé ìwé tá a kà ó ti pọ̀ jù ni bóyá ká sọ pé ìgbéraga wa ti pọ̀ jù ni bóyá ká sọ pé a ti ríran jù ni ìtọ́lóyìn òyìnbó ń pè exposition ṣe wá ni bóyá ká sọ pé mi ìfẹ́ kẹ́nìkan ga jù mí lọ ni làwa ṣe níyàn rẹpẹtẹ bàbá gbogbo ẹgbẹ́ tó wà nílẹ̀ ẹ̀sìn pátápátá àwa nísàlẹ̀ ń bí la lérò tó pọ̀ jù níbẹ̀ ipò ẹyọ kan ẹnìkọ̀ọ̀kan lá nínú ẹgbẹ́ kọ̀ọ̀kan ká gbé ẹgbẹ́ méjèèjì tó sí orí àtẹ ìyẹn APC àti PDP tí gbogbo èèyàn mọ̀ ká má ti sọ àwọn tọ́jú kọ̀ọ̀kan tá a bá wò ó sìn nínú PDP nìkan èèyàn táwa nìkan níbẹ̀ abẹ́ni tó wá bí 6 àti 7 níbẹ̀ tá a bá tún wo APC náà bàbá wà àwọn nọ́ọ̀tì yẹn wọn ní ìyẹn àwọn àríwá wọn ní ju ẹyọ kọ̀ọ̀kan àti méjì lọ wọn nínú ìyẹn tá a bá fẹ́ kó lọ yẹn náà tá a bá wá wò báyìí sìn bí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ṣe rí ló máa sọ iye èèyàn tí àwọn aṣojú tó máa lọ dìbò. Bàbá wo ìpínlẹ̀ Ògùn sìn tó ní ìjọba ìbílẹ̀ Ògùn tàbá wo Èkó náà ìjọba ìbílẹ̀ Ògùn bá ka tí wọ́n dálẹ̀ sí Ògùn iye Ògùn yẹn tó bá yẹ pé òkè wọ́n ní òkè ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan pé èèyàn méjì kó mú wá ní Èkó mì pé èèyàn 40 ló máa lọ lẹ́kọ̀ọ́ èèyàn 40 á lọ nípínlẹ̀ Ògùn káwá wo Kánò tó ní ìjọba ìbílẹ̀ 44 ó mì pé 52 ló máa wá láti bẹ̀. náà tó bá wá lọ láti bẹ̀ wọn wà ní ju aṣojú kọ̀ọ̀kan lọ ọmọ ọmọ ló ṣèdí bẹ̀rẹ̀. táàbà wa múra ẹgbẹ́ méjèèjì nígbẹ̀yìngbẹ̀yìn àríwá ìyẹn náà ló máa padà lọ tí ò dẹ̀ kó rí bẹ́ẹ̀ so àìlè fìfẹ́ ara wa hàn fún ara wa bí òun ló ń ṣe wá àti níyàn tó pọ̀ jù níbẹ̀ báyìí ṣe ń ṣe yìí á ṣe ìṣe pé ọ̀rọ̀ ààrẹ kàn wá o abẹ́gbapò ààrẹ lóòótọ́ ó mì pé bàbá wò ó sìn àwọn tí a ní nísàlẹ̀ tó lọ ń ṣojú wa kò ń ṣe pépè aráàlú ni wọ́n bá lọ tọ́pẹ́ fẹ́ aráàlú náà ń bá lọ ni kò sí tó dé ká panukọ̀ pé òkè àwa mẹ́rin náà lókè Adéjọkẹ́ ìwọ ló ṣojú wa Yomi ìwọ ló ṣojú wa ìyẹn ni pé tí màá débẹ̀ tí màá mọ̀ pé yẹ Adéjọkẹ́ adé ń ṣe tẹ́lẹ̀ ni o Adéjọkẹ́ kì í ṣọmọ ìlú mi ó yẹ kí n ṣe nǹkan sí ìlú ẹ̀ ó jẹ́ pé bí ó ṣe ń ṣe yẹn sì ṣe pé jẹ́ ń lọbẹ̀ kí lọ bùtẹ̀ ní bẹ́ẹ̀ kí lọ tó wà bẹ́ẹ̀ ó dẹ̀ léwu fún nǹkan tó ń bọ̀ lọ́nà yìí tó bá di pé sì pé wọ́n papà wá dé pé àwọn yẹn ló jáwé olúborí àyẹ̀rí pé wọ́n máa lọ gba cotton junction láti dá lẹ́kì tó pé kó má ṣe kí tí bò bá wá wáyé lásìkò tó yẹ kó wáyé a sì dìbò yanyan ó sì wà mẹ́ta tọdún 7 àti ìrí gbogbo nǹkan tí gbogbo ìṣòro tá a ní àti ìlórí ojútùú sẹ́yọ kan bẹ́ẹ̀ ṣé tá a bá fi fìdíhẹ́ síbẹ̀ fìdíhẹ́ ká rántí pé ńgbà bàbá olóògbé Ṣónẹ́kàn fìdíhẹ́ bóyá tọ́yì ni wọ́n fi lé pé bàbá yà wọ́n pé ẹ̀ ṣe mọ́ bàbá yà lóhùn ò ṣe mọ́ ṣé kó yẹn náà látún lọ sí ọdún 24 àti ìgbọ̀n ìjọ wò la fẹ́ gbọ́. ìbéèrè ńlá ọlọ́dún 24 àti ìgbọ̀n ìjọ wò la fẹ́ mọ̀ ẹlòmíì láti gbà tá a ti bẹ̀rẹ̀ ètò ìṣèjọba yìí ló ti ń bá wọn ṣèjọba bọ̀ ìmọ̀ràn tó yẹ pé ó le ó nípọn bíi etí erin èyí táwọn aráàlú ń gbà wá pàápàá jùlọ àwọn tí wọ́n ń pè wá lórí ètò Ojúkoju òní pé àtẹgbẹ́ òṣèlú PDP àti APC gbogbo náà ti ń ṣèjọba bọ̀ láti bẹ̀rẹ̀ kò sí yàtọ̀ nínú wọn kò sí yàtọ̀ wọ́n kàn ń fò láti ibì kan sómìíràn ni ṣùgbọ́n ẹ̀ka ìkẹta ipa ìkẹta àwọn ní pé kó gbìyànjú láti rí i pé wọ́n gba ìjọba lọ́wọ́ ipa méjèèjì tó ti wà ń bẹ̀ bóyá ìmọ́lẹ̀ àtàn sórílẹ̀-èdè Nàìjíríà ju bó ṣe wà yìí lọ tẹ́ bá ní nǹkan mìíràn tẹ́ fẹ́ bá wa sọ lórí ètò Ojúkoju ẹ má gbàgbé láti kàn sí wa lórí ẹ̀rọ nọ́mbà tí a fẹ́ fi ṣọwọ́ sí yìí ẹgbẹ́ mo yẹ sọ ẹ dákun torí Ọlọ́run kì í ṣe pé tẹ́ bá pè àní gbé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tẹ́ bá pè sí ó máa ń bọ́ sígbà tó jẹ́ pé ó máa ń gara jù kò ń sáàyè ẹlòmíì òru ló máa ń pè nọ́mbà kì í ṣe pé bóyá a kàn ń pè fún yín pé ká máa fi pè wá ní òrèkóòrè àbí ìgbàkúgbà tẹ́ bá pè tá a bá gbé ohun tẹ́ fẹ́ bá wa sọ ẹ fi àtẹ̀jíṣẹ́ kẹ́ fi ṣọwọ́ sí wa nọ́mbà náà lélẹ̀ 0905 701 2081 nọ́mbà yẹn ni kẹ́ fi àtẹ̀jíṣẹ́ yìí tẹ́ bá pè tá ò bá gbé ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ síbẹ̀ lẹ́ẹ̀kan sí akí bàbá wa tó máa ń pè ní gbogbo ìgbà
láti òkè ọ̀yà lọ́hùn àdúpẹ́ màmá wa kan náà darapọ̀ mọ́ wọn wọ́n ti máa ń gbà wọ́n mọ̀ràn gbogbo ìgbà pé ẹni tẹ́ ń ṣe yẹn ẹ máa tẹ̀síwájú ọlọ́run àdúrà ni ìmọ̀ràn àtàdúrà náà máa ń ṣe gbogbo ìgbà fún wa àti bàbá àti màmá takọtabo náà ni kò sí kẹta ọmọ bọ́lọ̀ ń ṣe dálé ayé náà nìyẹn àdúrà tẹ́ ń gbà fún wa lórí ètò Ojúkojú àti gbogbo ètò tá à ń ṣe ní Kaftan TV Yorùbá ni tèdè Gẹ̀ẹ́sì ni tàwùsá ni àdúrà náà mọ́ wa lórí pàápàá jùlọ àdúrà tẹ́ ń gbà fún adarí wa tó jẹ́ ààrẹ wa ìyẹn King Adéwọlé Adébáyọ̀ olùfẹ́ ni wọ́n ọlọ́àjẹ́ kan máa tẹ̀síwájú nípasẹ̀ wọn ànílù jù báyìí lọ lórí ètò Ojúkojú lónìí Yomi iléyá ti yá àbí ṣẹlẹ́yà ni. iléyá náà ni abáníká máa sọ ibi tọ́rọ̀ Nàìjíríà ń dùn wá dé kódà àníkúrò lẹ́nu ẹ̀. bẹ́ẹ̀ ni ṣé ààbò la fẹ́ sọ ni ṣẹ́kọ̀ọ́ la fẹ́ sọ ni ṣùgbọ́n bá tá bá ń wọlé ìsinmi ilé ìsinmi lọ́jọ́ Sunday tá a dẹ̀ ń lọ sí mọ́ṣáláṣí lọ́jọ́ Friday ẹ jẹ́ ká máa fi ṣàdúrà kọ́lọ́ ń jọ kó fọwọ́ tọ́ ọkàn àwọn adarí wa àwọn ò lágbára kan ju pé kákan gbàdúrà kọ́lọ́ ń bá wa kó bá a fàṣẹ sí i. òun ní ká jẹran pẹ́lẹ́dù fanfààná fún mi ò wá jẹ́ báyìí o a máa fi èyí ṣe lọ tá a tún máa pàdé níjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run Yomi Olayode lórúkọ mi. Adejoke Bakare lórúkọ tèmi ire o.